Bàbá Tinubu dà o. Àkànbí dà o. Ọmọ olódò dẹ̀ dà o. Bàbá tiwa ṣì ni. Ẹni mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn. A ní fi wá láàárọ̀ lásán o. Wọ́n ní wọn ò rí bàbá Tinubu o. Gbàǹjarè ọmọkùnrin kékeré kan la máa ń gbọ́ o. Èwo tún wá ní gbàǹjarè àgbàlagbà kékeré kan. Wọ́n ní wọn ò rí bàbá Tinubu. Wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ àwọn presidency wọn ò sọ̀rọ̀. Saudi Arabia ni bàbá dágbére páwọn ń lọ. Wọ́n kú òǹlé ní April 23rd, 2024. Ni bàbá ti kú òǹlé. Wọ́n dẹ̀ appear níbi meeting tí wọ́n lọ ní Saudi. Àbálọ àbábọ̀ ẹ̀ after 7 days tí wọ́n ti parí meeting ni àárí bàbá tiwa. Kí ló ṣẹlẹ̀ kí ló dé o? Àkànbí ò gbọ́dọ̀ sọnù o. Ọmọ olódò òde ò gbọ́dọ̀ sọnù o. Inú ti ń bí yín. Ẹ tí wò pé olóṣèlú ló ń ṣiṣẹ́ fún. Níbi tí wọ́n ti post ẹ̀, ó ti gbogbo ayélujára ń sì ló ti wà látànà. Wọ́n ní wọn ò rí Tinubu. Mo dẹ̀ lọ ka comment section. Mo rí táwọn kan sọ pé àlọ́ lámilámi láàárín ẹnì kò kí ń ráàbù ẹ̀. Mo ka comment section. Àwọn kan ní Ọlọ́run jẹ́ kó dé. Wọ́n tẹ̀ tí ń fà lọ, wọ́n ti ń dùbọ̀. Àwọn kan ní bóyá bàbá sáré yà ní France. Wọ́n ní wọ́n lọ ṣe medical treatment. Àwọn kan níbẹ̀ lọ́tẹ̀ máa kú sí. Àwọn kan ní Ọlọ́run fún lálàáfíà. Ẹ bá wa kọ sí comment section kí lẹ̀yin rò? Ṣé kí bàbá dé ni àbí kán pa yín sọ̀hún? Tábàlà wò pé ìwà wọn ò dáa. Ìwà bàbá yìí ò dáa lóòótọ́. Wọ́n ń ṣe ẹni rẹ̀, wọ́n ń ṣe kúrè. Wọ́n ń parọ́ wọn ò sọ̀rọ̀. Wọ́n ń jẹ́yàn gbé wọn ò sọ̀rọ̀. Wọ́n ń sun ọjà wọn ò gbin. Tábà wá ní kán ṣe bá kan sọ̀hún. Ṣàrántí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Tọ̀ Yorùbá nation làwa fẹ́ o. Yín bàbá yìí ẹ ṣe dáadáa o. Ẹ jẹ́ àká fún yín o. Tọ̀ ẹ jẹ́ àṣàánú wa. Ẹ ṣàánú la sọ fún yín. Àmọ́ bó bá ṣe wù kó rí náà, ẹni mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn o. Àní fi wá láàárọ̀ lásán o. Ṣó ti ń yé yín, ṣó ń kílí ẹ̀. Saudi náà bá dágbére o. Wọ́n ní the 2-day forum which began on Sunday and ended on Monday 29th April 2024 which we all see Baba ní forum tí wọ́n ṣe ní meeting nìyẹn. Baba appeared. And how come he disappeared? Táwa rí bàbá tiwa mọ́. Ẹ ní ṣàgbákò o. Ẹ ní dààmú ẹ bá wa wá Tinubu o. Àbí kí lẹ̀yin rí sí? Ṣé kó parẹ́ sọ̀hún ni àbí kán dé? Ẹ jẹ́ máa gbọ́ lọ. Was aimed at helping public and private sector leaders address shared global challenge. Meanwhile, since the participation of the event, lẹ́yìn tí bàbá ti lọ sí event yẹn tán, Tinubu has suddenly disappeared. Láì ṣe so. Bàbá disappear, wọ́n parẹ́ láì ṣe so. Ọlọ́run níjà aláburú o. A ní búraburú síra wa o. Ta bá ń jà bí ká kú kọ́ o, wọn ò dá lóòótọ́. Ṣùgbọ́n ó yé mi àti ṣó ń kílí ẹ̀. Okay. Tinubu has suddenly disappeared from the radar of the ṣekini yẹn as Nigerians continue to expect his return to the country and retí wọn. Also, there has been no official statement from the presidency to the president's handlers to state his whereabouts or what was holding his return to Nigeria. Ẹ gbọ́ kí ló dá bàbá dúró tí wọ́n ti dé. Ẹ tí ẹ sọ̀rọ̀. Adákẹ́ má fọhùn. Àmọ́ tẹni tó ń ṣe. Kí ló dé? Tọ́. Àbọ̀ ní kó fi ṣe òkú. The development has sparkled spectators in some quarters that the president may have proceeded on a medical trip to France. Ṣẹ̀pẹ́ mi náà sọ fún yín. Àwọn èèyàn tí ń rò pé bí a bá lọ ṣe medical trip ní France ni. Please let our Baba breathe you. Baba cannot travel in peace. Let our Baba breathe you. You don't even know where Baba ní girlfriend kan ní France tí wọ́n lọ wojú ẹ̀ wò. Every time she travel to France báyìí. Ó lọ ṣe medical trip ni. Ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín ẹ̀yin sọ̀rọ̀ sẹ́yìn kọ̀ròyìn yìí o. Ẹ ti ń bínú, ẹ má bínú sí mi.
Over the years, Tinubu has made the European country his choice destination for medical and lecture trips. And kota sọ fún yín nìyẹn. Now you say over years, over the years, even when before he became the president, he has made the European country his medical because lọ gba ìwòsàn. But ara nǹkan sọ fún pé kí Yorùbá nation dúró lélẹ̀. Báwo lẹ ṣe máa mówó lé lọ síta? Ẹ máa fi kọ́ọ̀pù bomi nínú àmù. Ẹ máa lọ dà sínú òkun. Ara tá ń sọ fún yín ni. Tílẹ̀ wa bá dúró, tá ní hospital gidi. Àwọn olórí wo ni máa fò kiri bí ẹyẹ. Ẹ ní ká mórí wá ká fọrùn sílẹ̀. Ẹ jẹ́ máa kà lọ. Between the time he was elected in March 2022 and now, the president has made no fewer than 3 times trips to France for official and personal purpose. Láti May 16, bàbá ti lọ sí France ní ẹ̀mẹ́ta. Wọ́n ní for méjì ni o. To France for official and personal purpose. Officially wọ́n lọ. Then personally no, wọ́n tún lọ. But ìgbà tí Buhari náà wà ńbẹ̀, ẹ má yẹ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ o. When Buhari was there, àmọ́ ìgbà tí Buhari náà travel lọ sí UK o. Àmọ́ iye owó tí Buhari fi park private jet ní UK o. You think I am supporting Tinubu? If you think so, problem ti ẹ nìyẹn. Bẹ́ẹ̀ tọ́lọ́mọ ẹ̀ka ara burú tí nǹkan bá ṣe bá Tinubu sìn, ṣéṣe tí máa ò ní bọ́ síbẹ̀, problem tèmi nìyẹn. Ká mo bá yẹ máa ṣe tọ́mọ gba Yorùbá nation tí ẹ̀yin bàbá wa ìtẹ́ máa dìde lásìkò, problem ti gbogbo wa nìyẹn. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, problem ti gbogbo wa ó nìyẹn. We need to stand up for each other o. A láti dìde fún each other. Problem gbogbo wa nìyẹn o. So, his last private trip to Paris was last January when he spent 2 weeks in the French capital before returning to Nigeria on Tuesday, February 6, 2024. Ó ti mọ́ra. Báwọn aṣíwájú bàbá náà ṣe nìyẹn. Bàbá náà ti ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ ṣáà máa kówó lé, kẹ́ máa kó lọ síta. Owó tẹ́ fi ń travel yẹn, ẹ lè fi kọ́ hospital. Kò sí wàhálà. Now, the Tinubu presidency say no cause for alarm, as reported by Daily Trust. Credible source in the presidency have claimed that Tinubu proceeded to London from Saudi Arabia. Honest, láti Saudi, London ọba lọ, France, London. Okay, and then gbogbo àjọ wà yẹn. The highly placed source also alleged fears over the Tinubu's head, insisting that the president is ill and healthy. Wọ́n ní ọwọ́ òdùn mí, ara mi lè ju tàná lọ, apá òdùn mí, ara mi lè ju tàná. Wọ́n ní kókókó báyìí ní ara ọ̀tá le. Wọ́n ní bàbá, mo sọ fún yín yẹn èèyàn lè kí n fẹ́ gbà. Bóyá bàbá lọ́mọ kékeré, ṣé ìyá Rẹ̀mí Tinubu ò ní wo show yìí? Ẹ má tagi Rẹ̀mí Tinubu o. Mi ò kí ń ṣe dalérú o. Bóyá bàbá kan lọ ṣe asikalamakanga tó ti yé yín. Tó bá amẹ̀bọ ni ẹ ká máa kà síwájú. Bàbá Tinubu, he is at the moment in London on a private visit. The paper quoted one of the sources. Lára àwọn tó sọ paper yẹn Daily Trust quote ẹnìyẹn pé Baba is now in London. Is at the moment in London. London ni Baba wà. The paper quoted one of the sources. When asked about the reason for the president's visit, the anonymous source declined further comments. Bang. Nígbà tí wọ́n bèèrè pé kí ló lọ ṣe ní London. Ẹ tó ní kán forúkọ bòun láṣìírí, the anonymous, kò sọ nǹkan mọ́. Maybe wọn ò fẹ́ sọ síta. Bí àwọn fẹ́ sọ síta ni. Kí lẹ́yìn rò pé wàá lọ ṣe ní London? Ẹni pé ó dà, mo ti gbọ́. I really don't know. The president has left Saudi Arabia and he should be in London now, but I don't have details. I don't have an idea about the purpose of the president's trip to London.
but I think it's a private visit, the official said. Òun ò mọ tí bàbá lọ ṣe ní London o. Òun ò mọ tí bàbá wá lọ sí London o, ṣùgbọ́n òun believe pé private visit ni. Ó ti yé mi àti ó wà privacy ni. And we should respect bàbá privacy now. We need to respect bàbá privacy. Ẹ wá respect privacy bàbá wa o, torí àmọ́ tán lọ ṣe o. Ṣó ti yé yín, ẹ̀kọ́ ẹ̀kọ́ lèmi kàn rò pé bẹ́ẹ̀ àbá lọ. Èmi ò mọ̀ o. Ìyá rẹ̀ mi Tinubu ṣe máa wo fídíò yìí. Ẹ má ṣe fídíò yìí fún ìyá rẹ̀ mi. Ẹ bá wa share ẹ̀ gbọ́dọ̀ ìyá rẹ̀ mi Tinubu. Ẹ̀yin tẹ́ ti bá wa download tap send. Kí lẹ̀ ń dúró dè? A ní kẹ́ download tap send. Kẹ́ fi send owó káàkiri TAPSEND. Ẹ lo promo code mi Abiola 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 TTS ABIOLA TTS. Kẹ́ gba promo. Kẹ́ gba bonus ní first transaction yín. Ẹ̀dẹ̀jọ́ à ń ṣe dọ́là, à ń ṣe pounds, à ń ṣe yẹ́mẹ̀, à ń ṣe euro, gbogbo ẹ̀ là ń ṣe. Ẹ má yẹ ká jojú ara, ẹ má yẹ kí ẹ ń ta yín o. Though he refused to disclose the president's location, the top government official assured that he will be back in the country this weekend. Wọ́n ní weekend yìí bàbá ń bọ̀ nílé. Wọ́n ní ẹ lọ fọkàn balẹ̀. Bàbá is hale and healthy. Source kan nìyẹn. Then this source said, Tinubu traveled to Saudi Arabia from Netherlands, where he had visited for a state visit. He departed Abuja on April 23rd, 2024 for the European country, Ajuri Ngelale. Mi mọ̀ pé o. Asapa kì í ṣe ìfọ̀kan náà. Why will you be from Nigeria? I will not be able to pronounce your name very well. It's not. Kò kí ń ṣe pé kíní kan o. Ẹ̀yin náà ò lè porúkọ mi. See now. Ana kì í ṣe nǹkan kan náà. Gbogbo nǹkan tá bá fẹ́ ṣe ní Nigeria yẹn ló máa ń contradict ara wọn. Mi ò gbọ́ nǹkan sọ ẹ gbọ́ tèmi. Àfi ká sọ English. Wàhálà ti wà o. His special advisor on medical and publicity. On media and publicity. Excuse me there. Announced that the visit was at the invitation of Prime Minister Mark Rutte. Okay, 2 hours ago. No, she. Now, I am here to ask some questions. Because when I see comment section, many people are saying, bó ṣe lọ yẹn, kó ya má dé náà ni, kó ya kú sọ́hun ni, kó ya ṣe gbá sọ́hun ni, kó ya ṣàwo sọ́hun ni. Kí lẹ̀yin rò? Ṣé kó kú sọ́hun? Ẹ rántí pé ọmọ Yorùbá ni o. Òun wà lórí àpèrè nísìn o. I am not supporting him o. I just want to know your opinion in the comment section. Tọ́lọ́ di ẹ̀ bá ṣe bákan sọ́hun. Ta ló máa gbé ìjọba lé lọ́wọ́? Bàbá Tinubu tó jẹ́ ọmọ olódòdẹ, ó wà ń bẹ̀ gan-an. Wọ́n mú alẹ́ pọ̀n dání. Wọ́n pàwé yẹn anyhow. Tó máa wá sọ pé nǹkan kan ṣe, wọ́n ní kára bíbọ́ síbẹ̀. Kí ló máa ṣẹlẹ̀? Wàhálà a ti dé oríta, kò yé mi mọ́ báyìí. Ẹ rántí pé bàbá Tinubu ọmọ olódòdẹ ni, wọ́n lè máa wúlò. Àwọn àgbààgbà wa lè máa dá, wọ́n náà mọ̀ pé àwọn ò dá. Wọ́n mọ̀ pé àwọn ń fìyà jẹ, wọ́n mọ̀ pé àwọn ń cheat wa. Báwọn ṣe mọ̀ làwa náà mọ̀. Wọ́n ń fìyà jẹ wa, wọ́n fọwọ́ rẹ́ wa ní wọ́n fi hàn wá. Wọ́n ń kówó ná, wọ́n ń kówó lò. Kò sí medical treatment nílùú tó wà standard. Ibi táwọn náà ti fìyà jẹra wọn nìyẹn o, tó bá ní medical issue báyìí. Wọn ò lè dédé wọ hospital kan, wọ́n á láti fly wọn abroad ni. Flight tó dẹ̀ máa gbé wọn kò ní gbé wọn láàrin 20 minutes, kò ní gbé wọn láàrin 30 minutes. Wọ́n á lọ London, kódà bọ́ ní private jet tí wọ́n fẹ́ lò. Wọ́n á sì gbé wọn dé airport nínú mọ́tò. Agbègbè gbùgbù, jùgbùlù jàgbá, kódà kan lo jeep jù bẹ́ẹ̀ yẹn lọ. Kọ́nà tó rìn smoothly lórí ọ̀nà, kódà kan fi copter gbé wọn. Wọ́n á sì rìn kúrò nínú yàrá wọn, wọ́n á sì fi copter gbé wọn dé airport. Lẹ́yìn airport yẹn, wọ́n wá jókòó sínú flight. How many hours flight to London? Yàrá London lẹ máa mọ̀ mi dé London rí. How many hours láti Nigeria kátẹ́ ní direct flight ni wọ́n gbé lọ sí London? Wọ́n á jókòó sínú ẹ̀ fún hours. Wọ́n á lay down sí wẹ́ kọ́yà kan dùbúlẹ̀ sínú ẹ̀ fún hours.
Ìgbà tí mo lọ ṣiṣẹ́ kan tí wọ́n kọ́ wa mọ́ye máa ń ṣe wọ́n sọ fún wa pé ìṣẹ́jú kan báyìí ló wà láàrin ikú àti ìyè. So you must always be with your CPR medical something. Ni ọba yẹn máa ń pè CPR kí náà fi ṣe CPR yẹn. You must always be with it. Because ẹni tí kankan bá ṣe nísìn tó ó yẹ fẹ́ sáré lọ mú CPR rẹ níbi kíní tí tó tá fi ṣe CPR wa. Ó fẹ́ mo sọ pé nǹkan tá bá ń pè kíní yẹn. Ó sáré lọ mú. Kó tó mú dé ẹnìyẹn lè kú. Wọ́n ní 1 second ló wà láàrin ikú àti ìyè. Now àwọn olórí wa yín sì wọn àwọn fúnra wọn risk life wọn. Wọ́n lọ sílùú òyìnbó hours. How many hours trip to London? How many hours trip to France? How many hours trip to India? How many hours trip to Saudi? They have to fly all the way down. Àṣẹ ní ṣe rẹ̀. Bàbá mi ní tí èèyàn bá ní ká mẹ́wàá kò sí bó ṣe fẹ́ ṣe tí ò ní máa fi 9 ṣe rẹ̀. Kò sí bó ṣe fẹ́ dù tí ò ní fi 9 kó fi ṣe rẹ̀. Láàrin tẹ́ fi fly lọ sí ìlú òyìnbó yẹn tẹ́kọ̀ tẹ́ tún lù tí ń ṣe kí ló lè ṣẹlẹ̀ tẹ́ mọ̀. Kí ni tó lè ṣẹlẹ̀? Ẹni pé èmi ò mọ̀. Àmọ́ ò ní fẹ́ kẹ́ ẹ kú. Bó tẹ́ yẹ pé ẹ̀dá bí kò pa wá tán ló ń ṣi ẹ̀yin. Mi lè sọ ẹ̀yin tẹ́ ń wò mí o. N tẹ́ bá rí ní comment section. My own reason ni wípé tèmi ti fẹ́ kí Tinubu kú. Tí mo ti ń gbàdúrà pé k'Ọlọ́run jẹ́ kó lọ kó dé o. K'Ọlọ́run ṣàánú wa. Tó bá pé nǹkan ṣẹlẹ̀. Tó bá gbára abisi kí lẹ́yìn rò kó máa ṣẹlẹ̀ tó bá gbé fáìsì ẹ̀ sí. Ṣé rántí ayé Jonathan nígbà tí Yar'Adua pẹ́mẹ́ Jonathan náà gbé síbẹ̀ o. Fáìsì ló ti wà nínú constitution Nàìjíríà. Tó lórí bá ti jáde láyé fáìsì ló máa wà ńbẹ̀. Lèmi ṣe nígbàdà pé yóò fẹ́ kó kú o Àkànbí ń ò fẹ́ kó kú. Ọlọ́run ọkàn mi èmi ò fẹ́ kó kú. Èmi ò fẹ́ kó kú o. Àwọn kan wá ní olówó tá a bá rìn tá a yó tá a bá kọrú wọn lẹ̀ ebi ò ní pa ni. Èmi kọ́ ni mo sọ o. Àwọn èèyàn náà sọ. Wọ́n lówó tá a bá rìn tá a yó tá a bá kọrú wọn kalẹ̀ ebi ò ní pa ni. Àwọn kan sọ pé àkúkú ń bí sànṣẹ́ ràdàràdà. Bí káwọn olórí wa gan kan má débẹ̀. Wọ́n ló bẹ́tà ìgbà tó ń débẹ̀ lọ tó ń fojú wa ráre. Tí wọ́n fìyà jẹ wá. Tẹ́nu wọn ò tọ́rọ̀. Wọ́n láì lọ́ba ká lójo. I don't know. Èwo lẹ̀yin rò. Ṣé ká wò pé nígbónígbó náà ń gbóhùn ṣokodìro ni. Bọ̀sà àwọn kan náà mo ka oríṣiríṣi kọ́mẹ́ǹtì. Ẹ já kọ́mẹ́ǹtì náà comment section. Àwọn kan lálọ́ lámi náà máa rí wọn kì í rábọ̀ ẹ̀. Èwo lẹ̀yin fìpò bẹ́tà. Ẹ bá fi sí comment section. Èyí tẹ́yin bá wò gangan lọ́kàn yín. Pó bẹ́tà. Ẹ bá kọ sí comment section. Bàbá wa Tinubu dà o. Ẹ bá wa mú. Bàbá, ẹ máa bọ̀ nlé wọ́n lẹ́wà L and LD. We are expecting you to come o. We want to see you. We want to see you o. Ẹ̀dá. I don't know. I don't want to be the judge. I want you to nǹkan tó bá wà lọ́kàn yín. Ẹ bá mi kọ sí comment section. Èmi kọ́ ni mo fẹ́ judge. Tó mi fẹ́ anybody wá mú mi sọ́wọ́. Mi fẹ́ káwọn mú mi sọ́wọ́ o. Àmọ́ bá Tinubu tẹ́ bá ti dé. Ẹ lè má mọ̀ pé wọ́n sun ọjà ilé epo. Tẹ́ bá ti dé wọ́n sun ọjà ilé epo yẹn. Ẹ rí fídíò yẹn. Ẹ bá wa share eléyìí náà. Kó ní ká kó sọ opinion wọn. Bó tán bá lérò lórí pé àrí ọba Tinubu. Wá kọ sí comment section. Ẹ máa rí fídíò bọ́n yẹ sun ẹ̀ bọ́n yẹ ṣáyàn lọ́wọ́ bọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni. Ẹ bá wa wá nǹkan ṣe sí. Ẹ bá wa wá nǹkan ṣe. Tẹ́ bá lọ wo comment section táwọn èèyàn kọ comment bàbá. Ẹ̀yin gan á mọ̀ pé inú ń bí àwọn ọmọ Yorùbá. Inú ń bí everybody. Inú ń bí wa gidi gan ni. Torí ẹ ṣe ohun tá a fẹ́ ẹ̀ ń fìyà jẹ wá. Ẹ ń fìyà jẹ wá o. Ọlọ́run pé ń fìyà jẹ. Ọlọ́run dẹ̀ mọ̀ pé ẹ ṣe ohun tá a fẹ́ fún wa. Ẹ yé hùwà àkà o. Ẹ má jòyè dájú kálá. Hùwà ìkà. Ẹ má jòyè ẹ o. Ọlọ́run la fi bẹ̀ yín. Ẹ kú sinmi. Yorùbáwùyí lórúkọ mi. If you have not subscribed to my YouTube channel, what are you waiting for? Ẹ tẹ subscribe button yín, ẹ tẹ notification bell yín. Tó bá ti ń lọ, a ní ká sáré mélèé wá fún yín ní ṣókí. Ọ̀rọ̀ máa pọ̀. Tó bá ṣe ń lọ, ẹ máa gbọ́.
see you on my next show. Bàbá tí kí dẹ̀ yìí fẹ́ kí ẹ bá wálé ni àbí kán tẹ bá fẹ́ bá kọ sí comment ẹ bá wá fi reason tẹ yẹ fẹ́ kí bá kọ sí comment section. God bless you.